níbi tá a wà yìí torí a tún mọ ìtàn lẹ́nì ìgbà tá à ń bọ̀ wá láti ìlú Èkó mọ bọ́dà tó wà láàrin Ọ̀yọ́ Ìbàdàn tó já mọ́ Ọ̀ṣun ibẹ̀ láti yà wọ inú ìlú Yẹmí tó bá wa ń bì àlejò wa tàdé wá bàbá alálùbáríkà ni wọ́n látọjọ́ tó ti pẹ́ ni bàbá ti ń ṣe nǹkan wọn àdẹ̀dúpẹ́ kí wọ́n sì wà láyé wọ́n wà láyé báyìí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wọ́n ní pàdé Míkáílù àwọn kan tó máa wọ́n tọmọ ọ̀sẹ̀ àwọn sọ pé yí bàbá tó máa ń sunkún yẹn ó ti ń yé yín bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí wọ́n jẹ́ pásítọ̀ báyìí Ebenezer Ọlátúbọ̀sún Odunsi ọ̀dọ̀ bàbá làwà báyìí tàbí fẹ́ jóúnjọ rẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ wà nǹkan fi lé bàbá mi. Ẹ káàsán. Mo kì í sà. Ẹ káàsán. Ṣàlàáfíà ni. Àdúpẹ́. Ṣé dáadáa la bá yín? Àdúpẹ́. Àwa mi rè sà. Ẹ kú rìn. Ẹ má bínú sà. Ẹ kú àbọ̀. Ẹ má bínú sà. A tún ti wọ̀lú lọ bàbá. Ẹ kú rìn. Gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi. Ẹ káàsán o. Níbi tẹ́ ẹ gbé wà, ẹ̀yin kan ń sùn lọ́wọ́, ẹ̀yin kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sùn, ẹ̀yin kan ṣẹ̀ṣẹ̀ ń jí báyìí. Mo kí gbogbo yín. Ẹ̀yin tẹ́ aláàárọ̀, ẹ káàárọ̀. Ẹ̀yin tọ̀sán lọ́hùn, ẹ káàsán o. Gbogbo ẹ̀yin tọwọ́ alẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo yín. Bàbá, ó ní àdúgbò kan tó máa ń sọ lẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé kódà àbàmì ẹ̀dá olóògbé Fẹlá Aníkúlápó Kútì wọ́n fi kọrin. Wọ́n ní ojú ẹlẹ́gba kódà wọ́n mọ̀ ọ̀sìn gan tó ń fi kọrin náà sí wọ́n ń pè. Mo rí kódà ń pé ẹ lọ léèwé àbí nǹkankan ní àdúgbò ojú ẹlẹ́gba nígbà yẹn bàbá. Wọ́n ti máa ń sọ pé àdúgbò yẹn bàbá ẹ jẹ́ tún já yín padà síbẹ̀ yẹn. Báwo lójú ẹlẹ́gba ń gbà yẹn sà? Ṣé lóòótọ́ ni pé ẹgbẹ́ àdúgbò yẹn? Ojú ẹlẹ́gba. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ jẹ́ ká gbà kó ti kú. Ẹni náà ti kú. Ẹ jẹ́ ká gbà pé ẹnìyẹn ti kú. Ọlátúbọ̀sún Odunsi ló wà láàyè. Lórí ní àsìkò ojú ẹlẹ́gba àádán mẹ́wàá wò ń bẹ́ o. Nígbà tá à ń wí yìí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ láyé ìgbà kan. Àwa kan wà a mọ̀ pé ó níbi tọ́lọ̀ máa darí wa lọ. Ayàpátá. Mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń pè ní ìpátá ni. Mo yàpátá ńgbà náà ṣùgbọ́n mi kì í jalè. Mo burú gan. Ní àsìkò kan ẹ máa gbọ́ pé wọ́n ní ẹnìkan wà tó ń pè ní Tiger Pedro tó ló máa ń jí àwọn ọmọ gbé àwọn ọmọléèwé ó máa ń jí àwọn ọmọléèwé gbé nígbà kan. Àwa la lọ dá wọn lẹ́kùn. Lóòótọ́. Torí èmi ní gúùpù tèmi lọ́tọ̀. A gbọ́dọ̀ máa dárúkọ gbogbo àwọn èèyàn mọ́ nísìn torí mo ṣe sọ pé ẹni yẹn ti kú. So ládùúgbò yẹn tá a bá dún adáyàbá bus stop burú báyìí ìṣẹ́jú 5 ni. Lóòótọ́. Pápá. Yàbá bus stop wá ti dàrú nísìn. N tó ń yà àwọn èèyàn lẹ́nu nípa mi ni pé mi ò mú gbórí. Mo burú jà àwọn tó mú gbó lọ. Gbogbo Ọlọ́run kó fọ̀run kẹ́ Fẹlá a pẹ̀lú ìjà ní gbogbo wa. Ẹ mọ̀ bàbá Fẹlá? Bó ti tìlú òyìnbó dé ọwọ́ wa ló dé sí. Allahu Akbar. Èmi ṣeré pẹ̀lú Orlando ní Crystal Garden ní Ọlọ́nà District. Fẹlá wá bá wa ṣeré òun á ṣeré òun ló ń dominate weekends. Àwa máa ṣeré láti Monday sí Thursday òun á gbé Friday Saturday Sunday òun ló dẹ̀ ní èrò jù. Àwa máa ń fi ṣe ẹ̀yẹ ìwé la máa ń pè ńgbà náà so ó máa ń dá ìjà wa lẹ̀ pẹ̀lú ẹ̀ but a tún jàjà wa last ní University of Ife so torí wọ́n bú àwọn ẹgbẹ́ kan Omega Club wọ́n pe àwa láti wá perform fún wọn àwọn ẹgbẹ́ kan tún pe òun náà ọjọ́ kan náà ló wá bọ́ sí but receipt tí wọ́n fi sanwó hall làwọn authority náà fi decide ta ló máa kọ́kọ́ perform so wọ́n á rí i pé àwọn tó pe àwa náà kọ́kọ́ sanwó hall wọ́n wá náà máa ṣeré títí di aago 10 Fẹlá wá bẹ̀rẹ̀ eré tiẹ̀ láago 11 mọ́jú ó wá rí mi ó ní you this black man sorry so but eventually a padà dọ̀rẹ́. Now ní Yaba ṣẹ́yìn tó ṣẹlẹ̀ láti Yaba bus stop wọ ojú ẹlẹ́gba àwọn eégún kan máa ń jáde ní gbogbo eré Ayélára nǹkan
tí wọ́n bá fà títí tí wọ́n bá dójú Ẹlẹ́gbà wọ́n ti mọ̀ pé àwọn ojú Ẹlẹ́gbà sector wà ń bẹ̀ wọ́n á dẹ̀ ní wọ́n á padà sọ́hun. lóòótọ́ gbogbo Ayélára Ìbídùn kankan yẹn wọn ò tó bẹ́ẹ̀. magician tó wá ń dà wọ́n rú ní kinní tó máa gbówó wọn ejò tó fi ń ṣe wo rọ́bìṣẹ̀ Yábà ni mo ti pa ejò yẹn. bàbá kò ní bàjẹ́ tálẹ̀ kọ́kọ́ wà lábẹ́ tó kọ́kọ́ jẹ́ bíi ọ̀gá yín torí ibi tí mò ń bọ̀ gangan ni pé wà lọ́dọ̀ bàbá wa olóògbé Hubert Ògúndé fún bí ọdún 8 sọ́dún 10 kan tálẹ̀ kọ́kọ́ tó jẹ́ kọ́kọ́ ṣeré lábẹ́ àti pé báwo lẹ ṣe dọ́dọ̀ bàbá wa olóògbé Hubert Ògúndé. ẹni tí mo kọ́kọ́ bá ṣeré Mr. Ọláyẹni lórúkọ ẹ̀ òun náà ń pè ní Syncopation Orchestra tó ń gbé ní Abúlé Ńlá Road ní Ìbùtẹ́ta ní Òyìnbó Syncopation Orchestra. ṣẹ́rí Syncopation Orchestra yìí àwọn máa ń ṣeré ní churches káàkiri nígbà Easter ni o nígbà Christmas ni o nǹkan so ó wá fẹ́ ṣeré kan ní Jehovah Jireh African Church níbi ìtòsí ojú Ẹlẹ́gbà mẹ́ opposite Matthew Street. ó fẹ́ ṣe Queen Sheba meet Solomon ní title eré tó ń fẹ́ ṣe gbà náà. wọ́n á wá ọmọ kékeré tó máa gbé ẹ̀bùn fún ọba wọ́n náà nídìí ọmọ tó sharp. àwọn àgbààgbà ṣọ́ọ̀ṣì wa àwọn ni wọ́n mú mi pé kí n lọ ṣe róòlù yẹn. mo wá ṣe róòlù yẹn tán nígbà tá a ṣe tán wọ́n wá fún mi ní sílè 5. sílè 5 yẹn mo wá lọ fi ra singlet white singlet mo tún ra white tennis àwọn àwòrán kiri àdúgbò wa fẹ́ ṣakọ. so tọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe kinní kan àwọn ọmọ ètò ṣàfihàn kan bí Láyẹni ṣe máa ń wá mú mi nìyẹn bí mo ṣe di ẹni tó bá wọn ṣe iṣẹ́ kankan. pọ̀ nígbà tí kinní ẹ̀ tí wọ́n múra dáadáa tán wá rí i pé mo ti wá dá díẹ̀ nínú kinní yẹn àwa rí i pé Láyẹni kì í kúrò l'Ékòó. àwa gbúrò bàbá Ògúndé pé bàbá Ògúndé máa ń travel káàkiri nǹkan but Láyẹni Èkúté Èkó làwọn àwọn ò kì í jáde l'Ékòó bá a ṣe kúrò lọ́dọ̀ tí ẹ̀ mo ṣe bọ́ sọ́dọ̀ bàbá Ògúndé ńgbà yẹn. a ṣeré pẹ̀lú wọn for 8 years. a máa ń gbọ́ fọ́wọ́n ọ̀dọ́ tó rán ń wètò iná dẹ̀ gbogbo àlà ń gbọ́ ń pa bàbá Ògúndé ń pé tó bá ń sọ ń pa tíátà àwọn náà ni foundation ẹ bá mi sọ ń pa díẹ̀ ẹ̀yin mọ̀ wọ́n ẹ̀yin bá wọn ṣiṣẹ́ irú èèyàn wo ni wọ́n bá tẹ pàdé wọn báwo lọ́wọ́ ṣe ń ṣọwọ́ nǹkan gbà yẹn kó jẹ́ bí nǹkan tó tún máa lọ́wọ́ ọ̀dọ́ lọ́yẹ̀ sá. ṣe rí bàbá Ògúndé in actual fact bàbá Ògúndé gan kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tíátà Onímọ̀lẹ̀ ṣáájú bàbá Ògúndé bẹ̀rẹ̀ ṣùgbọ́n Onímọ̀lẹ̀ ò popular tí bàbá Ògúndé fi ní ìyàtọ̀ pátápátá sí gbogbo wọn ni pé òun ló commercialize tíátà. bàbá Ògúndé náà ló dẹ̀ kọ́kọ́ sọ di company ńlá tó ń san sálárì fáwọn òṣìṣẹ́. lẹ́yìn bàbá Ògúndé tó ń san sálárì fáwọn òṣìṣẹ́ bàbá Sàlá ló tún dà bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá Sàlá tún wá gbé ìgbésẹ̀ tó tún ju ti bàbá Ògúndé lọ nítorí wípé bàbá Sàlá ló tún kọ́kọ́ ra mọ́tò fún àwọn òṣìṣẹ́. nígbà yẹn bẹ́ẹ̀ ni tí wọ́ọ̀kà kọ̀ọ̀kan fi ra mọ́tò kọ̀ọ̀kan tó fún wọn ní kálò. sọ́pà owó tó yẹn ń gbà yẹn ní tíátà ti di kinní gbà náà owó ti ṣe rí àwọn méjèèjì yẹn wọ́n rí ní àsìkò tó dára.